Ìlú kan ní Benin la gbọ́ tí àwọn Haúsá pa ọmọkùnrin tẹ̀ ń wò yìí tó wọ aṣọ funfun yìí. Ìdí tí ọ̀rọ̀ yẹn ṣe wáyé ni wípé wọ́n ló jẹ́ èèyàn kan tó ní owó dání, ó dẹ̀ wá ra ọ̀kadà, ó gbé fún málà. Málà tó gbé fún, ìyẹn ò deliver owó fún. Àìdí má deliver owó fún ló bá ń wá kiri. Èèyàn kan wá sọ fún pé àwọn rí málà yẹn bì kan. Bó ṣe lọ bá wọn níbi tí ilé àwọn málà wà nìyẹn. Ló bá ní kí málà ò fún un ní máṣíìnì o, àbí kó fún un lówó. Ibi tó ti ń bá a dù bí málà yẹn ṣe pariwo olè lé lórí. Báwọn yẹn ṣe dé nìyẹn. Wọ́n ṣe dọ̀bẹ bò lára nìyẹn pé wọ́n mólè. Lọ́rọ̀ kan ṣá, ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ọmọkùnrin yẹn kú kó tó délé ìwòsàn. Ìyá ẹ̀ lẹ́rí tí wọ́n pẹ̀tù sí nínú yìí. We have to locate your house. The Commissioner of Police, Edo State, is the other way addressing people. You know, since your son died, the whole of this area has been burning. We are here to console with you and tell you to take heart. The death of your son has shaken everyone. As I just pack the comot so, if they just from there pack them go their state one by one. Make una not come back to Owerri again o. Owerri phase 1, phase 2, we no wan see una for here again. As they come pack una so, make they don pack una go una state. Big gbowa. Owerri, yes, Hausa cartel. Na Hausa be this. Local. Local, love that place. Local. Police everywhere. Police everywhere. Owerri junction. They don't keep people. Aboki wan finish Owerri. Aboki wan finish Owerri. So right now, youth don revenge everywhere.